ọ̀dà. la udi'u. ìní firáre. àmàlà àmìlí minkum. iṣẹ́ olùṣiṣẹ́ kan nínú yín. nínú yín ṣe bẹ́ẹ̀ pọ̀ ṣe bí òun ṣe bí tẹ̀bù ìdí ni. bẹ́ẹ̀ni. ẹni iṣẹ́ tẹ́nìkan nínú yín dìde tó ṣe fẹ́mi ọlọ́run bí ìkìláàsì bí ìkìláàsì. pẹ̀lú mímọ́ ẹ pọ̀. bí tawaddu'i. pẹ̀lú tẹríba. la udi'uhu. a ìní fiṣẹ́ rẹ̀ ráre. ذكر أو أنثى. àwọn wo ẹni tó ṣiṣẹ́ yìí a rí i pé ọkùnrin ni ẹgbẹ́ yìí nǹkan bó ti jọkùnrin iṣẹ́ tó ṣe n ò ní Yúsúfù ká má wọ àti obìnrin. àti obìnrin náà. kódà kèbá àjọmọdé kèbá àjàgbàlagbà. ìbá àjọmọdé ìbá àjàgbàlagbà bẹ́ẹ̀ ṣe pọ̀ tó nípa póun wá ṣiṣẹ́ tó ṣe pẹ̀lú mímọ́ àti tẹríba àní fiṣẹ́ rẹ̀ ráre. gbogbo wa bá ṣe jẹ́ pé ìkálukú ló ní ọ̀nà tí ń gbà kọjú sọ́lọ́run. nígbà tí sì ń ṣe òun kìbá ìjẹnu ilé ní ti ń ṣe kìbá ìjẹ àárín ìta àsìkò tó ń ṣe dáadáa àwọn kan bẹ̀ tí wọ́n ń ṣaburú ńgbà náà níbòmíì. Allahu Akbar. ba'dukum min ba'din. kódà iṣẹ́ rẹ tẹ́ ẹ ṣe fún ara yín tí ẹ ṣe mí ẹ ṣe fún n ò ní Yúsúfù. Allahu Akbar. torí tẹ́ bá ṣaburú fún ara yín aburú tẹ́ ẹ ṣe mí ẹ ṣe fún nípa pé ẹni tẹ́ ẹ ṣe fún mi mo dá. Allahu Akbar. Allahu Akbar. bọ́ ọ bá ṣoore fún yàn ẹnìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan ò sí mi Ọlọ́run ni ó ṣẹ̀san nípa pé Ọlọ́run ló dá. Allahu Akbar. ntí mo dá o lọ sí dáadáa sí wọn ó mẹ́ni pé dáadáa wọn èmi lọ sí sí lórúkọ ẹni yẹn. Allahu Akbar. Allahu Akbar. bọ́ ọ bá sì jòkólẹ̀ tó yẹ pé ẹlòmíín jọ ti dáyé níjọ́ tílẹ̀ ẹ bá sú tí ọ̀rọ̀ ẹnìkan tó sọ láìdẹ́ ò bá sí nínú ìwé iṣẹ́ rẹ̀ amàláìkọ̀ ọmọ rẹ̀ ti pé bóyá ó gbàgbé ni. wọn ò ní ti gbé lọ. Allahu Akbar. ó láti rí ẹnìkan tí ó sọ̀rọ̀ rẹ̀ láì dá. ilẹ̀ wa wọn ń kó ilẹ̀ ẹ̀sùn wọn ń kó sẹ́ẹ̀ lọ mọ̀lẹ́kọ̀ pé ẹni sùúrù eléyìí. àwọn màláìkà ó tún sọ fúnra wọn pé ẹni sùúrù eléyìí kò tí ì sùn. wọn ní tí ìkówé tiẹ̀ lọ àwọn màláìkà ó ní sùúrù díẹ̀ wípé ẹni yìí ìṣesí rẹ̀ ní pé ọ̀rọ̀ ẹ̀yìn ní máa ń sọ láburú ẹ má tí ìkówé tiẹ̀ lọ ẹni sùúrù. lábúdà àyàtì bí amalin yusawidu amalahu. bẹ́ẹ̀ ó sì ti di dandan kí òǹtọ̀hún ṣe iṣẹ́ kan tí ó padà wá dúdú ìwé rẹ̀ lọ́wọ́ àwọn màláìkà. kódà ó lè sùn kó tún jí ó ní ẹ̀bà ń jí lágbájá wá mo fẹ́ sọ̀rọ̀ lágbájá fún ọ ni ìgbàyùn làwọn màláìkà ó tẹ̀lé tó wá kówé rẹ̀ lọ sọ́dọ̀ Ọlọ́run. Allahu Akbar. òun náà mo rántí tí mo yé jí. فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي. Ọlọ́run ní torí bẹ́ẹ̀ èyí tẹ́ ẹ wí mo ti gbà yín mo ti gbọ́ mo ti gbà àdúrà tẹ́sí mo ti gbà yín ọkùnrin ló ṣe sẹ́ẹ̀rì ni obìnrin ló ṣe é ni ọmọdé ló ṣe é ni ẹ ṣe fúnra ara yín ni àbẹ́ ṣe kíní kan fẹ́mi Ọlọ́run ọba mo ti gbà mo ti gbà kẹ́ mo wá fẹ́ sọ fún yín. Adi Allahu ta'ala ankum. o ni wọ́n fi àmì sí pèsè wá rí àwọn tí wọ́n fi lé wọn ọ̀nà àti gbogbo tí wọ́n nílẹ̀ tí wọ́n bá Nábì kojú ìṣòro. sallallahu alayhi wa sallam. tí wọn ò jẹ́ kó rìnrìn àìléyàn wọn ò jẹ́ kó rìnrìn àìníjàmọ́. sallallahu alayhi wa sallam. Ọlọ́ni èyí nìkan ẹ gbọ́. وقاتلوا. ní sùúrù wọ́n ti ké tiẹ̀ ẹ mẹ́sẹ̀ wàhálà kálíbà tó délẹ̀.
ó bá nàbí jáde sallallahu alayhi wa sallam. finúfẹ́dọ̀ àwọn àmì uhuri ju àwọn àmì wọn lé wọn jáde ńlé pé ẹni tẹ́lẹ̀ ti kú lẹ̀ èyí sì wà ńlẹ̀ yìí àfọyíndọ̀la wọ́n lé wọn jáde wọ́n yọ wọn jáde wọ́n lé wọn jáde míndìyàrí nínú ilé tó jẹ́ pé àwọn fúnra ara wọn ni wọ́n ní wàhúdú wọ́n ṣe sùúta fún wọn wọ́n sa wọn lọ́gbẹ́ wọ́n kó nǹkan wọn wọ́n nà wọ́n pọ̀ mọ́ wọn nítorí ojú ọ̀nà tèmi Ọlọ́run wọ́kọ́tàlú wọ́n pa àwọn míì zulimon kọ́tàlú wọ́n bára wọn fa wàhálà wọn padà pa wọn ẹgbẹ́ ẹnìkan ò ní dé pé òun ó pa ìyẹ̀kọ́ ní kó pa wọn ó ẹjọ́ bíjẹ́bàjọ́ kó tó wá bọ́ síbẹ̀ síbẹ̀síbẹ̀ náà kó tìlú wọn padà wá pa wọn wọ́n jà títí tí gbọ́ngbàtàgbára pin kó tìlú wọn padà wá pa wọn ọlọ́níà wọ́n ṣe ń jí láìfò wọn ní ọlọ́ni wàláhì gbogbo rẹ̀ lẹ́yìn òkàfẹ́ra náà anáwọn sẹ́yìn àtẹ̀hìn gbogbo ya burú tí wọ́n ṣe rí láyé tó lè mú wọn wọná Ọlọ́run tó lè mú wọn jìyà láéláé bí wọ́n ṣe jà títí tí wọ́n pa wọ́n nì gbogbo ẹ̀ pátápátá bó ti ṣéǹjì aburú wọn bó ti ṣéǹjì sí dáadáa. Allahu akbar. Kó jẹ́ ká gbogbo ẹ̀ dànù pé wọ́n ṣẹ̀mí rí. Allahu akbar. Allahu akbar. wala udkhilannahum jannatin. wàláyì mo tún wá bọ̀dọ̀ gbogbo orú àwọn èèyàn bẹ́ẹ̀ ọ̀rọ̀ pé màdáka kan tún béèrè kẹ́nẹ́ kan bàbá débi kan wọ́n ti wà lè Jánnà. fúnra ara mi èmi fúnra ara ẹ pé Ọlọ́run sọ pé wọ́n rán màláíkà kọ́sà tó máa pè pé wọ́n alágbájá ọmọ alágbájá kọ́ ọ́nà tí pọ̀ tẹ̀lé ànábì o rárá o fúnra ara mi ó dìkì lánàá ó jannatin àlùjánnà tí wọ́n sì wọ̀ yóò ti wọ gbogbo ẹ̀ káàkiri kó tó wá wo ibi tó bá fẹ́. La ilaha illallah. ṣùgbọ́n àlùjánnà ẹ̀yin lè ráyè mọ̀ ẹgbẹ́ yìí ni wọ́n ń pè lóde. Òde yín náà là ń lọ. Òde yín náà là ń lọ. Síbẹ̀ bá wá sọ fún wa tán sáà lọ bẹ̀wò ni. Àlìjánà náà ní sọ. Gbogbo àlìjánà oríṣi mẹ́jẹ̀ẹ̀jọ gbogbo ẹ̀ ló ní ìdí gbogbo ẹ̀ ló ní ìdí àlàyé. Ọdẹ Allah ta'ala. ṣùgbọ́n ẹ mọ àyè máa wá. Insha Allah. Tí ó gbà yín tó bí wákàtí méjì. Tí ó jẹ́ bí wákàtí méjì. Tí wọ́n wá ní kí ẹ mú tó yẹ kẹ́ ẹ mú dání ibẹ̀ ni wọ́n ti ṣàlàyé nǹkan yẹn fún yín. Àtọ́ àlàlá humurakum. Ẹ wà mú oríṣiríṣi àlìjánà tó wà. Ọlọ́run ní gbogbo tó ń ṣe fún yín thawaban ẹ̀san ni látọ̀dọ̀ Ọlọ́run. wallahu indahu husnu thawab. Ẹni ó bá parí ìrìn àjò rẹ̀ sérí dáadáa lọ́dọ̀ Ọlọ́run òun ló káàbọ̀. Ẹni tí amọ̀láka bá kí káàbọ̀ bí bókú bá kú àwọn màláíkà tí ó pàdé ẹ̀ ó dà gẹ́gẹ́ bí ìgbà tí gọ́fúnà fẹ́ dé láti stéètì kan ó fẹ́ bọ́ sí stéètì míì
àwọn tí ó wàá pàdé ẹ̀ láwọn ọlọ́pàá láwọn àmì ó níbi tí ránkì wọn gbọdọ̀ dé tó bá jẹ́ kọmíṣánná ló fẹ́ dé àwọn àmì àwọn ọlọ́pàá náà wàá pàdé ẹ̀ ṣùgbọ́n níbi tí ránkì wọn gbọdọ̀ mọ́ títí wàá dé rí chairman so bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ yẹn ńlá bá kú àwọn màláíkà tí ó lọ pàdé ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìyẹn bá ṣe tó iye màláíkà irú àwọn màláíkà yìí náà wàá pàdé ẹ̀. Allahu akbar Allahu akbar. bàbá tó ní ká bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ńbẹ náà yóò tún di iṣẹ́ mi. torí àsìkò tí wọ́n láwọn ń kírun sẹ́lómi la wọ́n ń ṣe ìpínlẹ̀ rẹ̀ ẹnìyẹn bẹ́ẹ̀ bi tí ọ̀gbọ́n màláíkà tí wọ́n ń di mara wọn. torí o yóò máa wo kìíní lọ́lẹ̀ gbé. Allahu akbar. ó fẹ́ wọ bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n bo ni wọ́n bò mọ́ ibi yìí ni. Ramadan. torí kí wọ́n sìyàn sílẹ̀ ẹlẹ́ tó láṣẹ ni. ọlọ́run jẹ́ ẹ̀ráyè. ka Muawiya ibni Muawiya al-Laysi lamma mata istakbalahu sab'una malakin min al-malaika. sẹ́gbọ́ Muawiya nìyẹn o àwọn màláíkà tí wọ́n ṣe tẹ̀síyìí rẹ̀ tí wọ́n tẹ̀lé òkú ẹ̀ àwọn àgbàlagbà 70 ni tá a sọ àwọn ọmọ kéékèèké láwọn olóyè náà màláíkà. bó ṣe rí nu. wákàtí yakunu lẹ́lẹ́ abadi. bí ó sì ṣe máa rí nu títí láéláé. ọ̀kadà sí Ibrahim. radiyallahu ta'ala anhu. aljannatu wan naru darani falyakhtar al-insanu ayyama sha'a. bàbá wa Sheikh Ibrahim Niyas radiyallahu ta'ala anhu sọ wípé àlìjánà àti iná ilé ní méjèèjì kí ọmọ ènìyàn kọ̀ọ̀kan kó máa fọwọ́ ara rẹ̀ chúùsì èyí tó bá fẹ́ nu méjèèjì. àwọn àárín wọ̀nyí gbẹ́dùn sẹ́ foríjì gbogbo àwọn ṣéwù. radiyallahu ta'ala anhu. tí wọ́n bá dérú àárín wọ̀nyí wọ́n kọ́kọ́ pa wá sí tì. radiyallahu ta'ala anhum. wọ́n wá bẹ̀rẹ̀ rílẹ̀tò rùhí. wọ́n wá bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀mí. kí ni àǹfààní ohun tó dá lákọ̀ọ́kọ́ tó bàjẹ́ ń gbẹ̀yìn. la ilaha illallah. kí láǹfààní tó wuni lákọ̀ọ́kọ́ tó suni nígbẹ̀yìn. la ilaha illallah. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ gbogbo tá à ń jẹ láyé pàtó ọba ń jẹ ní ó wù ọ́ àsìkò tí ọba jáde àsìkò tí ọ̀ ní láìkì ni. Allahu akbar. la ilaha illallah. wa bihi yahya an-nas. bẹ́ẹ̀ nǹkan yìí lèèyàn fi ṣáàyè. atomi atóúnjẹ ìgbà tá à ń bá ń jẹ pẹ̀lú ìgbádùn ni ìgbà tí ó bá jáde ìjáde ìnira ni bó bá tún jáde náà tán nǹkan pé kásáré ká má rí mọ́ ni. ó dẹ̀ ti wà nú ẹbí wákàtí mélòó tó ti wà mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. bọ́n èyí tó sì wà nú ẹ ìwọ fúnra ẹ̀dẹ́nìyàn fúnra rẹ̀ ayé kan ló jẹ́ fáwọn kan. torí gbogbo iye àwọn kòkòrò tí ń bẹ nínú gbogbo wọn náà ni wọ́n ń rí sánmọ̀. Allahu akbar. tí ń bẹ nínú ẹ̀dẹ́ ènìyàn kébé bá wà ní òkùnkùn. Allahu akbar. gbogbo wọn ni wọ́n ń rí mọ́lẹ̀. ló fi jẹ́ pé nítorí ọba ti jẹ tí yóò kó nira bá wọn ti mọ̀ wọ́n ti sapamọ́. ó ní iye gbà tí agbára kí ni wọ́n lọ ọlẹ̀ kí wọ́n tó jáde kí wọ́n tó máa yẹ tí wọ́n bá fẹ́ jẹ ń bẹ̀. Allahu akbar.
radiyallahu ta'ala ankum. Ẹ̀kọ́ ìmọ̀ nípa ìjẹ́ẹ̀dẹ́ ènìyàn láyìn ńlá ni tí ẹni tí yóò bá faramọ́ Ọlọ́run ọba tí ò lè yé ṣebí inú ayé làwa wà yìí àrísẹ́ máa ń rí lẹ̀ bẹ́ẹ̀ náà làwa náà tó jẹ́ ayé fún àwọn kan tí ń bẹ nínú wa àwọn náà ń rí lẹ̀ wọ́n ń rí sánmà gbogbo nǹkan. Allahu akbar. bá a ṣe wà láyé ní ayé ń bí tí a lè mara wa tán bẹ́ẹ̀ náà ni àwọn tí ń gbénú wa ń bẹnu tí wọ́n náà ò lè mara wọn tán. Allahu akbar. àwọn tí wọ́n bá pàdé tí wọ́n bá jà ẹni tó ní ara yóò dùbúlẹ̀ àìsàn. Allahu akbar. radiyallahu ta'ala ankum. bọ́ọ̀rọ̀ lọ́n sí rí nu. kí ni nǹkan ìmọ̀ sufi ló yẹ kẹ́ ẹ wá ìmọ̀ sufi ní gba ìgbéraga tí a bá dáadé kan tó lè sọ̀rọ̀ kọ́rọ̀ tó lè ṣe gbé kankan tí yóò dáa sí ma pọ́lọ̀ ń wòye bọ́ọ̀rọ̀ ń bá yé ọ àbámọ̀ rẹ jùlọ ayé ni pé kọ́ ọ sí ọ̀rọ̀ sọ sẹ́nìkan àbí kọ́ ọmọ sàbámọ̀ ni torí àwọn ẹni Ọlọ́run yẹ fẹ́ kékeré kan ó bàjẹ́ nu táwọn ti ṣe síwájú Ọlọ́run kún wá mú kíní kankan fi di nǹkan ti ṣe wọ́n wá kíìpù ara wọn bísí pẹ̀lú tẹ̀sùbá pàdé bá ń forí dán Ọlọ́run tó bá pé ọmọ lọ torí kò sóore nínú tó fẹ́ sọ yẹn. idha ja'aka ahadun yukhbiruka an ahadi innama arada an yusi'aka. kan bá wá bọ̀ ọ́ tó wá ń sọ àìdá ẹnìkan fún ọ gbogbo ohun tí ń sọ fún ọ ni ọ fẹ́ jẹ́ kí wọ́n náà dẹni tí ó hùwà aburú ni ẹ wàá jọ kó sínú àìdá pọ̀. man namma laka namma Ànábì ló wí bẹ́ẹ̀. sallallahu alayhi wa sallam. Ànábì ẹni tí bá wá ń sọ̀rọ̀ èèyàn fún ọ yóò sọ̀rọ̀ rẹ̀ fún èèyàn. Ànábì ló wí bẹ́ẹ̀. sallallahu alayhi wa sallam. man namma laka namma alayka. ma namma laka namma alayka. ẹni tí wá ń sọ̀rọ̀ ẹnìkan fún ọ yóò máa sọ̀rọ̀ rẹ̀ fún èèyàn. ọgbọ́n tó wà lẹ́sẹ̀ ni pé má fún lésì. ọba ti fún lésì fatahata lahu baba. o ti ṣílẹ̀kùn fún un nù. gbogbo ndí na ẹni òpó yìí gbogbo alábà pé sìmẹ́ǹtì ni wọ́n fi ṣe àti ìyẹ̀pẹ̀ ní gbogbo kíní kan Ọlọ́run ti máa yí àwọn ẹ̀dá tó jẹ́ pé irúbi tó yẹ kí wọ́n gbé nìyẹn wọ́n ń gbénú ẹ̀. Allahu akbar. wọn à lè ṣe mistake àwọn tí ò yẹ kí wọ́n gbé bẹ́ẹ̀ wọn à ní gbé bẹ́ẹ̀. gbogbo ogi bàbá wà nílé tẹ́lẹ̀ ń fín kínní kòkòrò tó wọlé sọ wá láti ta ni ṣebí lára agi ni ó mìíràn pé kòkòrò yẹn ti ń bẹ lára agi yẹn kò ti wà ń tútù. tẹ́ ẹ bá sì ṣe ń jẹ tí ẹ jẹ tẹ́ ẹ dé kòkòrò ń jáde nínú ẹ ṣé ó rìn láti ta wá wọ ọbẹ ni ó mìíràn pé gbogbo tẹ́ ẹ ń jẹ náà kòkòrò kan náà ní gbogbo ẹ. Allah. orúkọ tí nǹkan bá jẹ́ lásìkò kan òun là á fi pè é ni. oúnjẹ wo lè máa gbé kalẹ̀ tí kòkòrò ní máa rìn jáde nínú ẹ̀ tí èsì ṣerú kan náà ó mì ní pé oríṣi nǹkan tẹ́ ẹ fi ṣe ń jẹ ẹ̀yẹn kálukú ló ní àwọn ẹ̀dá tí ń gbé bẹ́ẹ̀ àwọn ẹ̀dá ọ̀hún àwọn ni wọ́n ń jáde nígbà tí wọ́n rí tí wọ́n ò fẹ́ bẹ́ẹ̀ sì gbóúnjẹ kalẹ̀ tí ẹ dé tó bá ti lè kọjá ọjọ́ márùn-ún yóò di kọ́kọ́ ewu tó hù yẹn òní gẹ́gẹ́ bí ìgbà tí wọ́n fatalaisi ilẹ̀ ẹlẹ̀ lẹ́yìn eléyìí yìí nǹkan tí wọ́n fi ṣe oúnjẹ yẹn gan yóò bẹ̀rẹ̀ sí hù jáde nu oúnjẹ yẹn ni. ẹ báyìí náà ti rí nìyẹn
gbogbo tí mo lára ẹ̀dẹ́ nìyẹn gbogbo tí máa jẹ́ ara ajílẹ̀ ni. Allahu Akbar. bí ẹni tí wọ́n sọ lórúkọ ń bá kú òun bẹ́ẹ̀ àwọn kan bẹ tó yẹ pé wọn à lè kú òun bẹ́ẹ̀ torí ara wọn ni wọ́n ti mú òun tẹ́lẹ̀tẹ́lẹ̀. Allahu Akbar. ẹ̀mí nìkan ni wọ́n mú lókè. gbogbo tí wọ́n mú nínú ilẹ̀ẹ́lẹ̀ ni ó padà sí. nǹkan tí bí ẹ̀dẹ́ nìyẹn bá kú Ọlọ́run ló mọ iye koríko tó máa hù jáde níbẹ̀ nírú tí ó wà lára rẹ̀. Ọlọ́run nìkan ní ń bẹ. Allahu Akbar. ó làwọn ẹni Ọlọ́run èéfì rí nǹkan mi kọjá Ọlọ́run. gbà mí ìfẹ́ rẹ̀ wá dà wọ́n láàmú. ìfẹ́ Ọlọ́run á dà wọ́n láàmú àsìkò tí ìfẹ́ rẹ̀ bá dà wọ́n láàmú ìjẹ́ ẹ̀dẹ́ nìyẹn wá lè gbé wọn sọ tó kù dé kí àtó tí àwọn aláìmọ̀ kan wà á rí mú dání. ó ní mo fi kọrin àjíbùtù yẹn fún yín. doritu. درت حول المشرقين ثم درت المغربين حب منيات قلبي لمليك الثقلين. ẹ rí i pé ìṣesí gbogbo àwọn Sufi lan yastakiru fi makanin واحد بل يتجولون. الجولان عادات الصوفيين. àwọn Sufi èdúró nbì kan lọ́bí ó yàtọ̀ fún sìn tí lílọ bí àwọn Sufi wá di pé mínísítà kan bẹ́ẹ̀nbì kan kọmíṣánná kan ìṣẹ́síàmánu kan ìṣìkẹ́ni kan àwọn Sufi èdúró ńlẹ̀ wọ́n máa káàkiri ní láti máa tan ìmọ́lẹ̀ Ọlọ́run káàkiri tí wọ́n bá débi kẹta bá já nǹkan lẹ̀ ń bí ẹni tí wọ́n já lẹ̀ fún wọn ló tún máa fáwọn ẹlòmíì. gbogbo àwọn Sufi njọ́ tètè ń bọ̀ ṣùgbọ́n nísìnyí ìrìn àjò àwọn wo làwọn èèyàn ti bàjẹ́ àwọn tí wọ́n rìnrìn àjò nítorí tọ́lọ́run wà nínú àwọn tí wọ́n wà nínú gbogbo àwọn Sufi ṣùgbọ́n àwọn tí wọ́n làwọn ń kọ́ṣẹ́ wọn tìjára ni wọ́n ń ṣe. àwọn Sufi iye ìlú tí wọ́n bá dé láyé ni wọ́n máa fi ṣe fáàrí torí wọ́n mọ̀ pé àwọn ṣàǹfààní síbẹ̀. سواني دورة المشرقين ثم دورة المغربين ومنية قلبي لملك ثقلين. درت حول المشرقين درت ثم درت المغربين حبه منية قلبي لملك الثقلين. ìṣesí gbogbo àwọn Sufi tí wọ́n bá rí àwọn ẹ̀dẹ́ ènìyàn wọn ò ní fẹ́ kíyà ó jẹ́ nìkan wọ́n á fẹ́ fi ìmọ̀ràn wọn ọba mọ̀ wọ́n wá káàkiri wọ́n á fa àwọn ìyàwó wọn lè fọ́pọ̀lọpọ̀ oṣù àwọn míì fún ọdún. bàbá wa dé wá ní dúrítù hawla al-mashriqayni ثم درت لمغربين حب منية قلبي لملك ثقلين. درت حول المشرقين ثم درت المغربين حبه منية قلبي لملك الثقلين.
kí káàkiri gbogbo ayé tí àwọn Sufi ń káàkiri àwọn Sufi jọ̀hún wọ́n máa fẹ́ fi já ìmọ́lẹ̀ Ọlọ́run ọba lẹ̀ kí wọ́n rí ẹnìkan tí wọ́n sọ dèèyàn ìwọ máa sọ àwọn èèyàn dèèyàn wọn ará nìkan tí wọ́n pọ̀ nǹkan sí lára ìwọ náà máa pọ̀ sáwọn èèyàn lára bàbá wa ní mo káàkiri ayé ń wò pé ǹjẹ́ nìkan ń bẹ ǹjẹ́ kankan ń bẹ tó ju mímọ̀ Ọlọ́run ọba lọ ǹjẹ́ nìkan ń bẹ tó yẹ ká kà kún ju Ọlọ́run lọ ó wà ní dúró tó hawla al-mashriqayni mo káàkiri ibi tó rùn ti yọ débi tí ń wọ̀ thumma duritu al-maghribayni mo débi tó rùn ti ń wọ̀ hubbu قلبي لوليك ثقلين mo rí pé kò sẹ́nìkan tí wọ́n lè fẹ́ tí ì bá sọ lọ́hùn الله أكبر gbogbo tá à ń lọ yìí torí tọ́ lọ́ni gbogbo káàkiri gbogbo àwọn Sufi li Malik thaqalaini الله أكبر فوجدت الأمر كله ووجدت الأمر كله ذكره قرة عيني ذكره قرة عيني فوجدت الأمر كله ذكره قرة عيني ذكره قرة عيني Ọlọ́run káàkiri Ọlọ́run pé gbogbo tí ń bẹ láyé kankan Ọlọ́run nìkan náà ní ń bẹ in tó sì lè jẹ́ kí n máa bẹ láyé náà ni kí n má gbàgbé ẹ̀ الله أكبر ajibutu minka wa minni أتني بك عني أجبت منك ومني أفنيتني بك عني أتصننت أنك ظننت أنك عني bàbá wa ní ẹ jẹ́ ká fi bẹ̀ nílẹ̀ ká mọ̀ síbi tá à ń lọ ó ti ń fẹ́ yín kààrò pé níta máa ń tẹ fẹ́nu kan lakun khasa alhamdulillah sẹ́rí ẹni tó yẹ̀yẹ́ lójú àwọn ẹni Ọlọ́run tó ẹni tí ń bá ń ṣe mọ̀náfíkì òsì لا إله إلا الله torí inú wọn máa bàjẹ́ pé ìgbẹ̀yìn lẹ́yìn máa le ìgbọ̀n dá wàhálà rẹ̀ ni. àwọn Lárúbáwá dẹ̀ndẹ̀lẹ̀ adé Allahu ta'ala ankum tí àwọn ọmọ ibi ti dá yìí tí wọ́n ń kọ́ ní pé mínísítà gẹ́gẹ́ bí máa láyà níhì yafutuhu ma yani ẹni tí ń bá ràn tí ó kàn ń tó kàn ó bọ́ ọmọ lọ́wọ́ kò ní rí ń tó jẹ́ tí ó sọnù. ẹ̀yin àfa ntẹ nkele kewu nìyẹn ilé kewu Sufi ṣe yàtọ̀ nu ilé kewu Sufi ṣe pé bó bá bú ọ bú rárá o ó lè dá nbọ mi o kò dá lójú ọ̀nà Sufi bó bá sọ̀rọ̀ sí ọ sọ̀rọ̀ sí bó bá sàsí ọ sàsí ní gbogbo tí wọ́n ń ṣe òun ara rẹ ti di gbogbo nǹkan ti wà ń bẹ ẹni tí bá ń ṣe ní tí ò dá sí wọ ohun tí ó máa dá padà ti wà lára rẹ Allah tó bá lọ fẹ́ dá padà àwọn ẹlẹ́kọ̀ọ́ ọmọ wọ ni máa dá padà àwọn orúkọ Ọlọ́run ó dà gẹ́gẹ́ bí orúkọ Ọlọ́run àti wá rẹ ó dàbí ẹni tó kọ́lé láwọn olówó táyé tó wá gba àwọn security ẹ̀ka burú tó wọlé àwọn náà kọ́kọ́ bá tu ara wọn àpèjúwe nu gbogbo náà gbogbo orúkọ Ọlọ́run tó ń ṣe ló ní àwọn màláíkà tí ń sọ àwọn yẹn ò ní ọba sùn
kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin ojú ayé pẹ̀lú ojú oorun? bí nǹkan kan bá dé bẹ́ẹ̀ dá lójú oorun kan nígbà tó sùn ní àsìkò ní bí ò bá sùn náà bí ó ti bá náà nù. Allahu akbar. لا يغرنك تقلب الذين كفروا في البلاد. àwọn ibi tí mo torí ẹ̀ ní ká tún sóra yìí kí ni akéle sìn gbogbo dídé olówó òjijì tí ń ṣẹlẹ̀ sí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nísìnyí tẹ́ pé ọ̀nà tí ò dáa ni wọ́n ń gbà rówó ẹ má jẹ́ kó interest yín o. taqallubu alladhina kafaru fil bilad àwọn tí wọ́n ṣe ní ọlọ́run ọ̀nà tí wọ́n ń gbà ṣe é mọ̀ pé eré ọ̀rọ̀ pé wọ́n fẹ́ lówó náà ni wọ́n ń gbé àwọn ẹ̀dẹ́ ènìyàn sí nísìnyí wọ́n ń kidnap wọ́n sì ń ṣe rísíwà wọ́n ń pààyàn tá fi ń ṣe gbogbo nǹkan àwọn kan ni ẹ̀dá bíi tiẹ̀ torí kó ń lè bá a lólé ayé tí ó sì máa yẹ ọdún tó ń lò ẹni tí yóò máa yẹ ọdún tó ń lò láyé tó pààyàn ṣe ẹni tó bá pààyàn a máa kúkú ojú ẹ̀rọ ẹni ó bá pààyàn ò lè kúkú ojú ẹ̀rọ kódà tó bá pa á ní mistake ọkàn rẹ̀ ò ní balẹ̀. torí gbogbo ẹni tí ẹ̀mí bá ti ọwọ́ rẹ̀ jáde bẹ́ẹ̀ mi tí ẹ bá ti jáde òní kọ̀kọ́ rí òní kọ̀kọ́ rí ó làwọn míì tó bá lọ gba agbára òkùnkùn tí wọ́n ti pa àwọn èèyàn bí ẹ̀mí wọn bá fẹ́ jáde tí wọ́n bá wọn rí àwọn ènìyàn àwọn ní wọn sọ pé sọ ń tọ́ sí sọ pé wọ́n lọ pa mí. àwọn òní ń kà no àwọn yẹn tó bá sọtẹ nìkan tó bá pẹ́ ẹlẹmẹsàn pé àwọn tí sì ń ríhun àwọn yẹn ò ríra wọn kéé pé gbogbo wọn jọ péjọ rárá o wọn ríra wọn ọjọ́ àtòsù àsìkò tó ṣe náà déédéé ìgbà náà ló máa rí ẹni yẹn tó bá jẹ́ òru ló pa òru náà ní òrẹ́ ni o.